gbogbo ìlú gbogbo Àdùkẹ́ nìyẹn mú mo fọ́ sẹ́kún mo wé mi lóde ẹ ti mú nìkan nílé rà nígbà yóò pẹ́ òbí ìran ìbejì òbí ìbejì. ẹbí ìbejì. òbí ìbejì obo obìnrin ni wọ́n wọn méjèèjì sàn rìn wọ́n ṣe sékésékésékéséké ọjọ́ kan ṣoṣo ni wọ́n méjèèjì sàn jáde láyé. Olódùmarè. Àdùkẹ́ aládìyẹ àṣà òní ń gbé. Àdùkẹ́ aládìyẹ ní àṣà òní. Ìbà Ọlọ́run, ìbà ènìyàn, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbà, gbogbo àgbààgbà tí ń wò wá ó kí yín ẹ kú kalẹ̀. Tó bá jọ́sẹ̀ lẹ́yìn gbọ́ wa ni ẹ káàsán o, tó bá jẹ́ òwúrọ̀ lẹ́yìn gbọ́ wa ẹ kú òwúrọ̀, tó bá jẹ́ alẹ́ lẹ́yìn gbọ́ wa mo kí yín ẹ ká àṣálẹ́. Ètò wa ètò kan tá a pè ní ìrírí mi náà la tún wà ní ibẹ̀ lónìí. Ǹbá jẹ́ pẹjapẹja ni ǹbá sọ pé ìwọ̀ mi tó pẹja ńlá. Ìjẹ́bú la wà lónìí, a wà ní ìlú Ìsánlú Ìsìn, kìí ṣe lọ́dọ̀ mọ̀mọ́ nìkan ṣùgbọ́n lọ́dọ̀ mọ̀mọ́ àwọn mọ̀mọ́ tiwa ni, ara àwọn olóyè tó di ìlú Ìsánlú mú ni, ìyálọ́jà of Ìsánlú Ìsìn. Tìrí tàgbà tó wà níkàlẹ̀ ẹ wá nǹkan fìdílé kẹjẹ àwọn bá ètò tó kù bọ̀. Ẹ kú dédé wòyí mọ̀mọ́. Ẹ ṣeun. Ẹ dákun gbogbo ọmọ Nàìjíríà tó ń wò yín wọ́n fẹ́ láti mọ orúkọ yín. Èmi ni Deborah Akọ́lápọ̀, ìyálọ́jà Ìsánlú Ìsìn. Ìyálọ́jà Ìsánlú Ìsìn. A kí yín mọ̀mọ́, mo gbàládùra wípé àgbà yín yóò dalẹ̀ láti Èdùmàrè. Àmín. Gẹ́gẹ́ bí mọ̀mọ́ ti sọ, mọ̀mọ́ sọ pé àwọn ni ìyálọ́jà ti ìlú Ìsánlú Ìsìn. Mọ̀mọ́ tí a bá ní kàkà ní ení èjì, ẹ súnmọ́ ọmọ ọdún mélòó tàbá wò ní ti ọjọ́ orí? Ọjọ́ ti jìnnà, ọjọ́ méje, ọjọ́ jìn. Mọ̀mọ́ ní ọjọ́ àbókí náà ti pẹ́ ní sábó, kìí ṣe òní ọjọ́ mọ̀mọ́ ti jì. Táwọn náà bá ti wò á rí i pé àgbàlagbà ni mọ̀mọ́. Gẹ́gẹ́ bí ẹ̀yin àgbà ti sọ, ẹ̀yin àgbà lẹ sọ wípé ìrírí làgbà. Òun náà ni àkọlé ètò wa yìí. Mọ̀mọ́, ó tó ọdún mélòó tí ẹ ti jẹ oyè ìyálọ́jà ti ìlú Ìsánlú Ìsìn? Wọ́n ní tá a bá kà lé ní léjì ẹ̀ta ó súnmọ́ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Ó tó bọ̀. Ẹ ṣé àdúpẹ́. Ìbéèrè míì tí a tún fẹ́ bi yín mọ̀mọ́ ni wípé kéèyàn tó lè pèèyàn ní ìyálọ́jà ìyálájé ó túmọ̀ sí pé òun náà ti ní àwọn ohun kankan tó ti ń tà ṣáájú ìgbà náà. Mọ̀mọ́, bí àwọn nǹkan wo ni ẹ̀ ń tà, òwò kí lẹ̀ ń ṣe nígbà tí ẹ wà ní Ṣàngó Òde? Lójó ní dédé ń dáyé mi, ìyá mi àdín ní tà. Àdín? Bẹ́ẹ̀, àdín ni yọyìn ìyá mi ń tà. Ó túmọ̀ sí pé ẹ̀yin náà mọ àdín ṣe báyìí? Mo máa ń ṣe o. Ṣe àdín wọ́n ní àdín pé oríṣiríṣi. Èkó lẹ̀ mú sàdín. Irú kí wọ́n á orúkọ àdín náà mọ̀? Àdín èrò ń bẹ, èsè ń bẹ. Àdín èrò. Àdín èrò làákọ̀ọ́rẹ́. Bàbá lè kú ọ lẹ́nà, àárẹ̀ àdín èrò, àárẹ̀ kalẹ̀ lẹ̀. Bó bá ṣe díẹ̀ èkó ọba jẹná tán yóò gbóná tán, á lọ àdín èsè, láàgùn, láàtìrè láti àṣẹ. Mo rò pé irúfẹ́ àdín kan wà tí wọ́n máa ń yan bí ẹyan gàrí mọ̀mọ́. Náà ni a máa yan, bẹ́ẹ̀ bá ti yan èkó ọ náà ni a bá ti yan. Ni wọ́n pè ní àdín èsè. Ó ní àdín èrò nu, èrò lẹ̀ yan o. Tọ́lá bá ti yan tán, a mú èkó ọ̀hún, a lọ, a máa rí báyìí. Láàmà rí báyìí, èsè la rè. Ó yé mi bẹ́ẹ̀. Ṣùgbọ́n níbi tí ọjọ́ orí mi mọ mọ̀mọ́, mo rò pé lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá béèrè nípa yín ní Ìsánlú, yàtọ̀ fún ìyálọ́jà, orúkọ mìíràn tí ó tó rọrùn láti pè yín oníyàn máa aládìyẹ. Tí ẹ sòwò adìyẹ rí ni àbí bóyá orúkọ náà ṣe jẹ́ ó yọ? Ìgbà yìí mo ti fi sàdínlẹ̀ ìyálòládì, èmi ti ká mi náà aládìyẹ. Àdùkẹ́ aládìyẹ lèmi jẹ́. Àdùkẹ́ aládìyẹ. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin náà ni wọ́n pè ládùkẹ́ ìsọlọ̀. Èmi ni Àdùkẹ́ ìsọlọ̀. Ẹ ṣé mọ̀mọ́. Mọ̀mọ́ lẹ̀ ń wò ìyálọ́jà ti ìlú Ìsánlú Ìsìn. Nígbà kan mọ̀mọ́ ti jẹ́ aládìín, nígbà kan mọ̀mọ́ jẹ́ aládìyẹ. Mo sọ wípé Yorùbá ní pé kí ọ̀mọ̀wé tó di ọ̀jọ̀gbọ́n
iṣẹ́ ńlá ni ó ṣe. A rí i pé màmá ti fìgbà kan ta àdín, wọ́n sọ pé wọ́n fìgbà kan ta adìẹ. Irú àwa yìí mo rò pé adìẹ ni àgbọ̀njú gbá tí wọ́n ta yàtọ̀ fún adìẹ màmá. Irúfẹ́ ohun mìíràn wo ni ẹ tó ṣe òwò rẹ̀? Mo ti ṣe ìyá mi ti ń tóbi. Obì. Èmi náà ti ń kiri rẹ ká. Obì. Wọ́n mọ̀ mí nísọ̀lù. Màmá yín ní ta obì nígbà náà. Èmi tóbi yẹ́yẹ́ làfẹ́. Kí ló wò ti yín fúnra ara yàtọ̀ fún ti màmá yín? Adìyẹ. Adìyẹ yìí náà ni. Adìyẹ yìí ni mo ti á lè lòdù iṣu lọ́kọ̀ọ̀kan. Ẹ tún máa ń ta iṣu. Ní máa ń ta iṣu o. Àlẹ́ bí tí ẹ bá ra iṣu, tí ẹ bá ti ra iṣu tó fi gúnyán, adìyẹ ti wà tó yẹ tó fi jẹ́ náà nù. Ó dà bẹ́ẹ̀, adúpẹ́ mọ̀mọ́. A rí i pé láti Èdùmàrè. Mo gbàdúrà pé àìsàn tí ń fani lé kò jìjì lọ́wọ́, Èdùmàrè kò ní jẹ́ ó yà lọ́ọ̀dẹ̀ yín. Àmín. Gẹ́gẹ́ bí àkọlé ètò wa bí mo ṣe sọ ṣáájú ìrírí mi, mo mọ̀ wípé ọ̀kan òjọ̀kan ìrírí ni ẹ ti rí gẹ́gẹ́ bí ọjọ́ orí yín. Yálà èyí tó dùn mọ́yẹ̀ tó, yálà èyí tí ó múnú ènìyàn dùn dáadáa, oríṣiríṣi ìrírí ni ẹ ti rí. Bóyá nígbà tí ẹ ń ṣòwò, bóyá nílé ọkọ, bóyá nígbà tí ẹ ti ẹ̀ di olóyè, bóyá èmi wá bí ẹ̀gbin tàbí èyí tó múnú yín dùn. Ǹjẹ́ ó ní bí ohun kan tí ẹ lè tọ́ka sí ní ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ tí a lè pè ní mọ́ni gbàgbé nínú ohun tí ẹ ti là kọjá, yálà èyí tó múnú ènìyàn dùn tàbí èyí tó kù díẹ̀ káàtó? Tó bó a bá ń jẹ yóò dùn, bó bá ti ṣe yóò ti ṣe nígbà yóò pẹ́ òbí ìran ìbejì. Òbí ìbejì. Ẹbí ìbejì. Òbí ìbejì obìnrin ni wọ́n. Àwọn méjèèjì sàn rìn wọ́n ṣe sékésékéséké. Ọjọ́ kan ṣoṣo ni wọ́n méjèèjì sàn jáde láyé. Olódùmarè. Ọjọ́ kan. Ọjọ́ kan ni. Ọjọ́ kan. Ṣé ó rẹ̀ wọ́n ni àbí wọ́n lásídẹ́ǹtì? Tó wọ́n ṣe ká lọ́dọ̀ aládùúgbò. Wọ́n ṣe lọ́dọ̀ aládùúgbò máa pọ́n wọn lé. Àbí ó sàn ń bì. Ó bá mú ó sàn ń bì. Ìkejì sàn súnmọ́ wúwo kò jẹ ìwé ọ̀bọ̀ kò jẹ. Gbàdọ̀ bẹ̀rẹ̀ gbé. Ìgbìyàn méjèèjì ṣe pẹ́rẹ́ bíi pẹ́pẹ́yẹ sí ni. Wọ́n tọ́mọ ọdún mélòó nígbà náà màmá? Wọ́n tọ́mọ ọdún mẹ́ta. Ẹ̀mọ́ mú mọ̀. Ẹ̀mọ́ mú mọ̀. Mo wá wí èmi yìí o. Àwọn ní ìdányìn yín tó. Ẹ ló já sí. A dúpẹ́ lónìí pé ẹ̀yin náà ní. Mo gbàládùúrà bó ti wù kẹ́ ẹ pẹ́ tó lórílẹ̀ ayé, ẹ ò ní fojú sunkún ọmọ mọ́. Àmín. Ẹ ò ní bá wọn sùn wá sínú. Àmín. Lágbára Ọlọ́run báwa sì ń rí yín tínú wa ń dùn, Èdùmàrè kò ní bà yín nínú jẹ́. Àmín. A ti gbọ́ ohun tí màmá sọ lára ìrírí ayé kan náà nù. Kí èèyàn bí ìbejì lọ́jọ́ kan náà, káwọn méjèèjì kó sì dágbére fún fáyé lọ́jọ́ kan náà. A rí i pé ìrírí ńlá ni èyí. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ́tí gbọ́ wà bẹ́ẹ̀ tẹ́ ń wò wá, mo gbàládùúrà ikú ọmọ Èdùmàrè kò ní fi ṣe àdánwò yín. Àwọn tí Ọlọ́run ti fi kàn Èdùmàrè yóò tù wọ́n nínú. A dúpẹ́ màmá ní ìtẹ̀síwájú. Ǹjẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ tí ó tiẹ̀ múnú yín dùn lẹ́yìn tí ààyè àgbà ní pé lẹ́yìn ẹkún ayọ̀ sì ń bọ̀? Ìgbérí wọn gan sọ wípé bẹ́kún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Ǹjẹ́ ẹ lè rántí ìṣẹ̀lẹ̀ kan tí ẹ rò kàn tàbí tí ẹ tilẹ̀ fọkàn sí tó múnú yín lò sọ pé tẹ́ ẹ bá rántí nígbà gbogbo ó máa ń jẹ ayọ̀ yín? Kódà mi ò mọ̀ bí mo lè jẹ̀yà lọ́jà yìí o. Ẹni pé? Mi ò mọ̀ bó lè jẹ̀yà lọ́jà yìí. Ẹ mọ̀ pé ẹ lè jẹ̀yà lọ́jà? Mi ò tiẹ̀ sí ilé ránṣẹ́ gbóyè yìí dèmi, mo bá wí owó ìran lé ìran ọkọ ra ló jẹ́ nísọ̀lọ̀ ẹ̀ ní mò mi. Àfihàn sàn wí dandan. Àdùkẹ́ ìwọ náà ní èsè ìyá lọ́jà. Kì í ṣe pé ẹ lọ́bì lọ́kòkó. Rárá o, gbogbo ìlú gbogbo Àdùkẹ́ nìyẹn mú. Mo fọ́ sẹ́kún mo wé mi lóde. Ẹ ti mú nìkan nílé rà, èmi lẹ́yìn ti mú wé mi dandan. Gbogbo wọn olóye sanjú, wé mi nìyẹn mú. Lẹ́yìn náà ni. Bẹ́ẹ̀ni, àsanjú wí owó di dandan wù nìkan mú. Máa náà lọ bá wí. Mọ̀mọ́ tá a bá ní ká gbógun fara ẹni, Ọlọ́run ló lògo nítòótọ́. Mọ̀mọ́ tá a bá ká gbógun fara ẹni, kí lẹ rò pé ó fa irú ìfẹnukò tàbí ìfọwọ́sowọ́pọ̀ pé ẹ̀yin náà ni àwọn fẹ́? Bóyá bí ìwà yìí mò ń fún ni o. Bóyá bí òdodo yìí ní í sọ ni o. Èmi ń sòótọ́ ni. Èmi ń sòótọ́ torí bàbá yóò bí mi àsábà lóṣè. Àmọ́gbọ́n tó lé. Àsábà lóṣè. Bẹ́ẹ̀ni. Àmọ́gbọ́n tó lé. Àmọ́gbọ́n tó lé. Orúkọ tó halẹ̀. Bẹ́ẹ̀ni. Ní bàbá tèmi yóò bí mi.
èmi ò tọ́ yìí sọ bóyá ọ̀nà nìkan ṣe wí tó dandan èmi ní í jẹ. ó túmọ̀ sí pé níbi gbogbo tá a bá wà tá a bá bára wa ká mọ̀ sòótọ́. òótọ́ ni mi sọ. torí pé àwọn kan wò wá tá a fúnra. ẹ̀gbọ́n tí màmá sọ wípé àwọn ò tilẹ̀ rò pé àwọn ó jẹ ìyá lọ́jà kò sí nínú èrò wọn ṣùgbọ́n tèwe tàgbà ìlú ìsanlú ìsìn ni wọ́n sà sọ wípé ìwọ náà la fẹ́ nítorí ìwà wọn. èyí náà jẹ́ ẹ̀kọ́ fún ẹnìkọ̀ọ̀kan tí ó bá wò wá wípé ká má rò wípé wọn rí wa wọ́n wò wá wọ́n sì ń wo ìwà wa. adúpẹ́ màmá láti ìgbà tẹ́ ti wá jẹ ìyá lọ́jà ǹjẹ́ ó ní àdojúkọ kankan tí ẹ bá pàdé tàbí só ní ọjọ́ kan tẹ́ ẹ rò wípé ìbá sì mọ́ joyè yìí gan-an ǹjẹ́ ó ní bí ọjọ́ kan bóyá ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ bóyá láàrin agboolé bóyá láàrin àwọn èèyàn tí ẹ jẹ oyè lé lórí láàrin ìjà tàbí bóyá ní ààfin ọba ǹjẹ́ ó lọ́jọ́ kan tí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ tẹ́ ẹ kàn wọ́n pé ìbá tiẹ̀ mọ̀ kí n mọ́ joyè gan-an náà. bí wọ́n bá ti pè mí ní ìjọba ojú kan nìyẹn lọ bí wọ́n wí mú yẹ mú gbowó rà yẹ pé gbogbo nǹkan yà lọ́jà bí wọ́n ti forin yọnu lẹ́nìkan forin yọ nílọrin ya lọ lọ́dọ̀ gan gómìnà ya lọ náà wí Àdùkẹ́ aládìyẹ àṣà òní ń gbé. Àdùkẹ́ aládìyẹ ni àṣà òní. ẹ kọ́ nínú bàbá èmi sì tò rẹ̀ báyìí. Àdùkẹ́ aládìyẹ ni àṣà òní gbé àṣà òní gbé yín láti ìgbà yìí àṣà òní gbé àwọn ọmọ yín àṣà òní gbé ẹ̀ka nínú ẹbí yín. Àdùkẹ́ nígbà tí ẹ ti tẹ̀ wà ní ààfin tẹ́ ẹ ti joyè báwo ni ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn olóyè tó kù ǹjẹ́ wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín tí wọ́n wò pé obìnrin ni. kódà ó ṣe lérí kábíyèsí ló fẹ́ràn. olùṣe tìlú ìsanlú ìsìn. gbogbo ìsanlú ìsìn fẹ́ràn. wọ́n fìfẹ́ hàn sí yín. àtobìnrin àtọkùnrin ó bá sọ̀rọ̀ ní wíkó wẹ́nu mi sẹ́yìn. torí ìwà òtítọ́ tẹ́yìn gan ti ní láti lẹ̀ ẹ̀yin náà sì hùwà gbéraga sí bàbá. àbí kábíyèsí ẹ̀ máa yìn mí ni kódò tí nípàdé yìí ó ti wèmí ìwé àṣẹ lẹ́nu ijọ́ mélòó. kódà àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run Yorùbá ní irin nìkẹ́ni ó lè sè mí tó bá jẹ́ pé láti ìgbà tí ẹ ti joyè yìí fáwọn obìnrin pàápàá àwọn obìnrin ọjà tó bá fún yín ní ìyọnu ni ó ṣeé ṣe kí àwọn ìjòyè kí wọ́n ti tún rò tàbí tó bá jẹ́ pé àwọn tí ẹ joyè lórí wọn bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín kábíyèsí pàápàá ó ti lè sọ pé kí ló dé tí òun ti fìyà ìjẹ oyè fún pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín gbogbo èrò ọjà pátá àwọn obìnrin pàápàá àwọn olóyè ìlú ìsanlú ìsìn àti kábíyèsí ìlú ìsanlú ìsìn ó yẹ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ wọn màmá. ẹ ṣé o kábíyèsí òkúnlẹ̀ báyìí o. olùṣe tìlú ìsanlú ìsìn. olùṣe tìsín ìlú ìsanlú ìsìn adé pẹ̀lẹ́rí pàtẹ pẹ̀lọ́sẹ̀. àṣẹ. òdùkẹ̀rẹ́ èdòkẹ́ni. àṣẹ. ọmọ màá ṣe. àṣẹ. ọ̀ọ́ni tẹ́. àṣẹ. àbùkù èní kan. àṣẹ. ọmọ ẹlẹ́yẹlé ojú èní tiẹ̀ o ọmọ èní sọnù mọ́ ọ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìjòyè ìsanlú ìsìn Olúwa ràn yín lọ́wọ́ o àbùkù èní kàn yín o ẹ̀ní ṣiṣẹ́ o ẹ̀ní pàdé alu nípa o. ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn obìnrin náà àwọn èrò ọjà gbogbo èrò ọjà pátá ó dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ní sí ọjà tà àjàdé ìwọlé ní jẹ́ ti yín ọjà yéé di gbèsè sí yín lọ́rùn ẹ̀ní ta ẹ̀ní rà lágbára Ọlọ́run yóò dáa fún yín. màmá dúpẹ́ lọ́wọ́ àti ọba àti ìjòyè ìlú ìsanlú ìsìn fún ìfọwọ́sowọ́pọ̀ fún pípọ́n tí wọ́n fún pípọ́n tó pọ́n wọn lé bákan náà màmá dúpẹ́ lọ́wọ́ òǹrajà òǹtajà ìlú ìsanlú ìsìn pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn torí àwọn àgbà ní pé bí bá a sì ò bá sè kò sí ti bá a bùlá tí yóò bùlá àdúpẹ́ ní ọwọ́ yín màmá àti rí yín inú wa ti ń dùn Èdùmàrè yóò jẹ́ kí inú ẹ̀yin náà kí ó máa dùn ní ìgbà gbogbo. tọ́ màmá ni a ti gbóhùn wọn lónìí òun ìyálọ́jà ti ìlú ìsanlú ìsìn nígbà tí à ń bọ̀ wá sí ẹ̀bá ìparí ìmọ̀ràn wo lẹ ní fún àwọn òǹtajà àti òǹrajà ìlú ìsanlú ìsìn. ẹ̀yin òǹtajà òǹrajà ẹ ní sí jàtà. àṣẹ Èdùmàrè. ẹ ní sí jàrà. àṣẹ Èdùmàrè. ojú èní tì yín. àṣẹ Èdùmàrè. ẹjá nífẹ̀ẹ́ ara ra kakóra ara mọ́ra ẹ má já àjà ìjà ìpọ́nilé èèyàn jà ọjà dàrú ní ọjà rẹ̀ ní dàrú. àṣẹ Èdùmàrè. yàbá ti kóra ra ọkùnrin ní obìnrin ní bọ́mọdé ṣẹ̀gá ká yá a pé bàgbà ló ṣẹ̀gá ká ṣẹ̀ bá a ṣẹ̀ rárá ká bí rárá ká mọ̀ kẹjọ́ ànírógun àfẹjọ́ lọ ilé ọlọ́pàá o. ní àṣẹ Èdùmàrè
ànírógun àkẹjọ lọ àgọ́ ọlọ́pàá. Ìmọ̀ràn náà ni màmá ti fún gbogbo àwa olùgbé ìlú Ìṣẹ́lú Ìsìn yálà ajẹ́ onílé ni tàbí ajẹ́ àlejò. Wọ́n ní ká gba ìfẹ́ láàyè nítorí ìfẹ́ náà ni ó ṣe kókó. Tọ́ lẹ́yìn tá a ti ná gbàrà tá a ná gbòòrò a ti nẹ́sẹ̀ kúkú àná ọ̀nà tó jìn. Ibi tí a ó ti gé péréte mọ́ nù lónìí ṣé wọ́n ní tá a bá bọ́jú tá a bọ́nu àgbàlá darí ẹ̀ sí là á parí ẹ̀ sí. Wọ́n ní bẹ́ẹ̀ owó bá múni lágbọ̀n kọ́ a lè parí ẹ̀ sẹ́gbẹ̀ẹ́. Ìṣẹ́lú Ìsìn náà la wà lónìí lọ́dọ̀ ìyálọ́jà Àdùkẹ́ Ẹ̀sọ́lọ̀ gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ wọ́n, ìyá olóye, ìyá aládìyẹ. Gbogbo tá a bá ti ń fẹ́ tó jẹ́ nǹkan jíjẹ tó lè fúnni lálàáfíà ẹ wá sọ́dọ̀ ìyálọ́jà tìlú Ìṣẹ́lú Ìsìn. Wọ́n sì ṣe yín dáadáa, mo lè fọwọ́ rẹ̀ sọ̀yà. Kódà bẹ́ẹ̀ ń wá àgbàdo bẹ́ẹ̀ ń wọ́n kábàbà, gbogbo tó bá ti jẹ́ jíjẹ tó fún yàn ní àlàáfíà. Tọ́ tèmi tàgbà tó ń gbọ́ wa tàbí tó ń wò wá, ẹ bá subscribe sí YouTube channel wa Ọlámídé Ọlábàtà. Níbi tá a parí ẹ̀ sí lónìí nù, ìgbẹ́bí ìgbà míì táwọn ti fi pàdé ńkọ́. Akínrin Ọlámídé lèmi jẹ́, bàbá mi ní jẹ́ Abíóyè. Títí dìgbà míì, ire o. Ìrírí mi, ìrírí mi, ìrírí mi. Ètòkètò kan tí yóò máa wá sí ti ìgbọ́ yín láti ẹnu ọmọ yín, ọ̀rẹ́ yín, Akínọlá Ọlámídé Ọlábàtà. Mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé, ẹgbàágbèje ṣẹlẹ̀ ní dúníyàn. Ẹni kan ló mọ̀ ní tòótọ́. Ẹ wá sọ ohun ojú rí fàyè gbọ́. Please subscribe.